ma se tient où mais Osa wese o me gakpon osa. Ese no sa où mais nera me ma se tient où mais Osa wese o me gakpon osa. Ese no sa où mais nera me ma se tient où mais Osa wese o me gakpon osa. Ose monke, ọmọ no sari eme o, èyí máa yí go dẹ, ùgbẹ́gbẹ́ no sari agbẹ́mẹ, ose monke o, ètè wa kú mẹ́kàn wò sá, ìrẹ́ kọ́mọ náà máa ẹ̀ ṣe. Ọ̀pọ̀ mẹ́sẹ̀ náà wẹ́ náà wì hàn mẹ́, ẹ̀yìn náà rẹ̀ tó pọ̀ wò sá o, wà kú mẹ́kàn mọ́ ẹ̀. Osa wẹ́sẹ̀. Jésù wẹ̀sẹ̀ ọ̀bùyí wẹ̀sẹ̀ o ìwàgùn mẹ́gbọ̀n wọn ẹ̀ ọmọ ló sáré mẹ́ ọ̀sẹ̀ mọ̀kẹ́ gbẹ́gbẹ́ ló sáyé àgbẹ̀ mẹ́ o ìmáyí kò tẹ́ àfẹ́gbẹ́ náà rí mẹ́ ètè èyí ọ̀sẹ̀ mọ̀kẹ́ wàgùn mẹ́gbọ̀n wo sàdéra o ní èkó mọ̀nà máa ẹ̀ ṣe ọ̀pọ̀ mẹ́sẹ̀ náà wẹ́ náà wì yẹn ọ̀bẹ ẹ̀yìn náà rẹ̀ tó gbọ̀n wo sàmẹ́ o wàgùn mẹ́gbọ̀n wọn ẹ̀ ó sàwẹ́sẹ̀ Jésù wẹ̀sẹ̀ ọ̀bùyí wẹ̀sẹ̀ o ètè wàgùn mẹ́gbọ̀n wọn ẹ̀. Ètè òsàwé nànà ọ̀wé tiẹ̀ rí náà ma ọ̀wé náà sọ̀bọ̀ wúrò tiẹ̀ rí nẹ́. Ẹ̀yin náà rẹ̀ nìyà iná dọ̀gbọ́n òsà nira rúndàwẹ̀ òsà kàn wẹ̀sẹ̀ nù ma ọ̀ma ẹ̀yin yẹn ló rúndà yẹn tó bọ̀ yẹn tuere. Ùsùwẹ̀ mà ló sá lò nọ́dọ̀ wíyọ̀ bọ̀ mẹ́ ẹ̀yin nàkínà ọ̀bá bẹ́ẹ̀ Honorable Kelly n'obi ọkọ mi náà uwe se bàbá rúdawẹ ọmọ ga gbèsè wo e tọnyẹmẹsẹ níbi ọ e ẹsẹ nù mẹ bàbá yìí mami àmì ayẹyẹ ẹyin náà lè má nìyà iná do pọn mọ rúdawẹ ọpọn mẹsẹ ọwẹ náà wíyàn bẹ bàbá la gbogbo èpọn mẹ ẹyẹ mẹriẹrẹ náà nuwẹ gẹ̀ẹ́sẹ̀ wẹ náà so bọ̀ mẹ́fọ́ ee bàbá yẹ eramẹni Honorable Barrister Henry Okwarobo ẹkúyẹ mi ká yẹ mi ká hẹn ẹsẹ tó pẹ́ náà wà wúndé mọ́ yìí bẹ sàgbọ́n ẹyin náà bẹ domiọ́ ẹyin náà kàmọ́sà Okwarobo náà Henry ìhónìyàn ẹ ó sànà kele yàmẹ́ hàn ìyẹ̀bọ̀ náà wú mẹ́ ọyẹ kẹ́tẹ́pẹ́ ẹyin náà lè má rẹ nìyà náà torí ẹ pọ́n mẹ́nu Honorable Henry n'obi Okwarobo ẹsẹ nù níbi àgbọ̀n èmi náà wí yéyé làwọn gbogbo bàbá nù ẹgbẹ́ sẹ́ni nù ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ mẹ́fọ́ ṣẹ̀nù ká wù bàbá mà náà torí ewé làdìyàn nù tó àrí ẹ̀ House of Assembly nù yà sí mi ó ṣe gègé man wọn níbi kò bá ọ ká màá bẹ tá nani bàbá wà bẹ ké bá pa House of Rep ẹ̀wù kí wọ́n bẹ yàrá yé làwọn bàbá yìí mìà mẹ̀ yé nù ẹ̀ mìà mẹ́. Eva veye Honorable Kennedy Dovie Usifo Okme bene kmerua o We kanso Oke koba oka E ona ye o Uwe se baba Ese nou ni viakon Ma waka kabo dege e baba Nou e fie ko weri e U yawe kian baba E do yawe yare Ese no sa ume Nera me ma se tient où mais Osa wese o me gakpon osa. Ese no sa où mais Nera me ma se tient où mais Osa wese o me gakpon osa. Ese no sa où mais Nera me ma se tient où mais Osa wese o me gakpon osa. Eva veye Erameni Honorable Friday Ima Enahwe The protocol Yon ewo 7 Chairman APC Obaoka Eva ye o Eva veye Honorable Charles Dovia Tenoman
Igwina nugwina wikpoba oka. Maya dege. Sokpa okwaro bowe ni kamawe. Owe nume ikekpe. Owe yen dege we. Owe yen mamia we ye. Wo mania be miamia. Mr. Ken Osareti Iyoha MD Jaken Enterprises Nigeria Limited. Na uswema na yemonji o benewebo wa honu toto ra honu po wa uwi gbale o gbe anamie Mr. Ken Iyoha Iyaroyo Meka fese ti mi anuwe iye Mrs. Maria Samuel Udumanyi uwese iye ibude nuri emeye egenemi sona te ye gbe kagbe uwese iye usayu wobo usawosa don wewe no iye erewe awa no pobu owe iye oyuki otienra mo udawe otienra mo ugo oyila egbe wa diari e monu bie Uwele ba ko tera memeye era no mudi anu enu yari member mo kokoye Mr. Samuel Udumanyi wese baba uato Yewe se ti emi amie era mena no man ge ohun ame pe bebe to Honorable Bright Tobie Kokoma wese baba e ba beje oteme Mr. Henry Okosun ayuwe Ọba be arewa Honorable Efosa Ibo the youth chairman was this Obaoka Ese no saume Nigere ma seti awume Osawese o mega bongosa Ese no saume Nerave ma seti awu Osawese o mega bongosa Ese no saume Nigere ma seti awume Osawese o mega bongosa Osawese Ijesu wese Obuyi wese o Etemera fongosa Ese no saume Ose monke Uwe gbe no saya wewe o Ose monyeme Ese no saume Inu mega setita Igata o tedekbe o Mega fongosa Ibabeje Honorable Mutare Chairman Edo State Environmental Department Alex Moto, number 251, Sapele Road. Ewabeje, Mr. Bright, Imariabe, the chairman of Uhiere Community, Uwese Oteme Rudawe, Iyobonume, Imanyanya Yeye, Uwese Baba Wato, Uwegetwe, a vice women, they by all your executive members. Wawese o, Yobonu Waume Osemoke, Wawese Baba Iyaroyo, Mr. Bright. Ese no saume, Nerame ma seti awume. Osawese o mega bongosa Ese no saume, Nerame ma seti awume. Osawese o mega bongosa Ese no saume, Nigeme ma seti awume. Osawese o mega bongosa Oyomo wewe,